ojúmọ́ kan, àṣà kan, èdè kan, àrà ọ̀tun, òjò má bèrè mi ò ní jẹ́, ọlọ́jọ́ òbí ni mo fẹ́ fò ní kì. Torí ta ni mo ṣe wá lóde tòní? Wọ́n nítorí ìyá wa, Mrs. Ramat Lamin Mahmood tó ń ṣayẹyẹ oríkádùn wọn lónìí. Aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Handcakes and More ní Baltimore, Maryland, USA. Láṣẹ Elédùmarè, ẹ ti ń ṣayẹyẹ oríkádùn tọdún yìí, a ó ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lókè èèpẹ̀, ògbó láíláí lógbó ẹ̀dán. Àdàgbàrá kò báyìí ní tìgbín, ọdọọdún làárọ̀ yọ, ọdọọdún làárẹ̀ fọ́, ọdọọdún làárọ̀ jò, ọdọọdún làárọ̀ òru. Láṣẹ Elédùmarè, ọdọọdún báyìí náà lẹ́ẹ̀mọ́ ọbẹ̀. Wọ́n ní kẹ́ ẹ tara ṣàṣà kẹ́ ẹ sinmi ká ilé àwọn baba tó bí yín lọ́mọ. Ẹ̀yin lọ́mọ arókò tayò, ọmọ arókò ta pẹpẹ, ọmọ ọlọ́pọ́n idẹ, ọmọ àdó torí ogun rọ̀ wálé ayé, àdó torí ogun sojáǹtì rẹ̀rẹ̀ ni wọ́n lé baba tó bí yín lọ́mọ. Àgbè ló ṣèdí rúbùtù, àdó ṣèdí rébété, ohun tádò bá gbé mi lé baba tó bí ọlọ́mọ, bàbá ńlá kó àgbè kan ò lè gbé mi. Ẹ̀yin lọ́mọ onílẹ̀kẹ̀ owó lẹ́yìnkùlé, ẹ̀yin lọ́mọ afẹ́gbẹ̀rún ìlẹ̀kẹ̀ sóge, ọmọ ajífojoojúmọ́ dára bí egbin ni wọ́n lé baba tó bí yín lọ́mọ. Ọmọ alágbẹ̀dẹ, awórin túnrinrọ, ìrèmọ̀gún, àgbẹ̀dẹ ṣùṣù lọ́nà tirẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń ṣayẹyẹ oríkádùn ọjọ́ òní, ẹ ó dàgbà, ẹ ó dògbó, ẹ ò ní fi kú ṣàgbà àwọn tó já síwájú yín, bẹ́ẹ̀ lẹ ò ní fàìsàn ṣàgbà láṣẹ Elédùmarè ọba. Òjòjò wa ní sowó kó má lè nájà, kókó kó larọ ta yín ò mọ̀ le, ẹ ò lékún nínú ọlá, ẹ ò lékún nínú ọlà, ẹ ò lékún nínú àìní tètè kú tí ń ṣe olórí ọrọ̀, ẹ ò tiẹ̀ ní tètè kú torí mo ti rójú ọlá, mo ti rójú ọlà lójú yín. Òjòjò ní sowó kó má lè nájà, ẹ ò gbáyé nírọ̀rùn, ẹ ò gbáyé lágbèpẹ́ láṣẹ Ọlọ́run ọba. Ìyá Hanif, ìyanu olúwa, ìyá àwa, ẹ̀rí ìfẹ́ olúwa, láṣẹ Elédùmarè, kẹ́ẹ̀gbó kẹ́ẹ̀tọ́, ẹ ò ní fàìsàn ló gbà. Happy birthday to you. Ire o.